Aláròyé máa wí o. Agboola fìbínú sọ̀rọ̀ sí gómìnà Ayédatiwa ó ló ń bá àwọn èèyàn ìpínlẹ̀ Ondo lójú jẹ́. Olùdíje fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ondo èyí tó ń bọ̀ lọ́nà, Honorable Agboola Ajayi ti fi àìdùnnú rẹ̀ hàn lórí bí gómìnà Lucky Ayédatiwa ṣe tẹ̀síwájú láti yan àwọn ìgbìmọ̀ afúnṣọ́ tí yóò máa darí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ 51 tó wà nípìnlẹ̀ Ondo lẹ́yìn tílé-ẹjọ́ gíga ti fagilé ìdásílẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ tuntun náà. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí í ṣe ọjọ́ 11 oṣù keje ọdún 2024 yìí ní akọ̀wé ìròyìn fún gómìnà Ayédatiwa ìyẹn Ebenezer Adeniyan fi àtẹ̀jáde kan síta nínú èyí tó ti kéde orúkọ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 7 tí ọ̀gá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ buwọ́lù láti máa darí kí wọ́n sì máa ṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ tó wà nípìnlẹ̀ Ondo. Bóyá kìbá tí sí ariwo púpọ̀ tó bá jẹ́ pé àwọn ojúlówó ìjọba ìbílẹ̀ 18 tó ti wà nílẹ̀ nìkan ni wọ́n yan àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 7 sí, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọ̀pọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo, gbogbo àwọn ìjọba ìbílẹ̀ àtijọ́ àti 23 tó jẹ́ ìjọba ìbílẹ̀ onídàgbàsókè tuntun èyí tí olóògbé Rotimi Akeredolu dá sílẹ̀ kó tó kú ni Ayédatiwa ti yan ìgbìmọ̀ afúnṣọ́ tí yóò máa darí wọn. Kété tí ìròyìn yìí ti jáde làwọn èèyàn kan ti ń takò ó. Wọ́n ní ó dàbí ẹni pé gómìnà Ayédatiwa kò fi bẹ́ẹ̀ mọ ohun tó ń ṣe rárá lórí bó ṣe yan ìgbìmọ̀ afúnṣọ́ fún àwọn ìjọba ìbílẹ̀ tí kóòtù ti wọ́gilé tí kò sì tíì sí àpẹẹrẹ pé bóyá ìpínlẹ̀ Ondo ti pẹjọ́ kòtẹ́milọ́rùn ṣáájú ìgbésẹ̀ náà. Nígbà tó ń fi èrò tirẹ̀ hàn lórí ìgbésẹ̀ ọ̀hún nínú ìpàdé tó ṣe pẹ̀lú àwọn oníròyìn kan ní olú ilé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó wà ní Alágbàká nírọ̀lẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù tá a wà nínú rẹ̀ yìí. Agboola ní ṣe ni gómìnà Ayédatiwa kàn ń ba àwọn èèyàn ìpínlẹ̀ Ondo lójú jẹ́ pẹ̀lú àwọn ìwà kan tó ń hù láti ìgbà tó ti gba ìkúìdà ìṣàkóso ìpínlẹ̀ Ondo. Ó ní kò yẹ kó jẹ́ odidi gómìnà ni yóò máa tàbùkù tí yóò sì tún máa kó ìtìjú àti ẹ̀gàn bá àwọn èèyàn ìpínlẹ̀ tó ń darí nítorí èèyàn iyì, ẹni ẹ̀yẹ àti ọ̀làjú ni wọ́n mọ àwọn ará ìpínlẹ̀ Ondo sí. Agboola ní ìjọba ìbílẹ̀ 18 péré ló wà nípìnlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ tá a bá ní ká fi ìlànà òfin tọ̀ ọ́, àti pé báwo wá ní Ayédatiwa tó tún jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tún ṣe lè máa yan ìgbìmọ̀ afúnṣọ́ fún àwọn ìjọba ìbílẹ̀ tí kò sí mọ́. Ó ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kò fi ìgbà kankan tako dídá àwọn ìjọba ìbílẹ̀ tuntun sílẹ̀, àti pé ohun tí àwọn torí rẹ̀ lọ sílé ẹjọ́ tẹ́lẹ̀ ni yíyan àwọn alága afúnṣọ́ nítorí ohun tí kò bá ìlànà àti òfin Nàìjíríà mu ni. Ó ní ohun tí àwọn retí ni pé kí ìjọba Ayédatiwa ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí wọn yóò ti dìbò yan àwọn adarí tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti tukọ̀ wọn, tí àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò sì ti ṣèlérí láti kópa nínú ètò ìdìbò náà nígbàkúùgbà tó bá wáyé. Agboola ní àáfàá sọ̀rọ̀ òjókù. Ó ní Ọlọ́run ti ṣẹ̀rí ọ̀rọ̀ òun lọ̀rọ̀ yìí jẹ́ pẹ̀lú bí ìdájọ́ tí ilé-ẹjọ́ tó ga jùlọ l'Àbújá gbé kalẹ̀ láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ lórí bí wọ́n ṣe buwọ́lu gbígba ètò ìnáwó àwọn ìjọba ìbílẹ̀ kúrò lábẹ́ àkóso àwọn gómìnà. Ó ní ilé-ẹjọ́ tó ga jùlọ ti fìdí ohun tí àwọn ń jà fún múlẹ̀ pẹ̀lú àṣẹ tó pa pé kí owó oṣooṣù láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ máa lọ sínú àsùnwọ̀n àwọn ìjọba ìbílẹ̀ fúnra wọn, tí wọn kò sì gbọdọ̀ fún ìjọba ìbílẹ̀ tó bá ti ń ṣàmúlò àwọn ọmọ ìgbìmọ̀ afúnṣọ́ gẹ́gẹ́ bí adarí lówó kankan mọ́ títí tí wọn yóò fi ní alága tí wọ́n dìbò yàn. Ṣé ọ̀rọ̀ ọlọ́gbọ́n kì í tà sí tí ó mùgọ̀ ní yàtọ̀? Agboola ní òun mọ̀ pé ó ṣeé ṣe kí kọmíṣánná fétò ìdájọ́ nípìnlẹ̀ Ondo ìyẹn amòfin àgbà Káyọ̀dé Àjùlọ fún ọ̀gá rẹ̀ lámọ̀ràn tako àwọn ìgbésẹ̀ adójútini tó ń gbé lórí amòfin, nítorí amòfin tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ lòun mọ ògbóǹtarìgì agbẹjọ́rò náà sí. Ṣùgbọ́n ọ̀tọ̀ ní ká fúnni lámọ̀ràn tó dára, ọ̀tọ̀ sì ni kí ẹni ọ̀hún gbà á. Nígbà tó ń fún Agboola lésì ọ̀rọ̀ rẹ̀, Àjùlọ nínú àtẹ̀jáde kan tí òun fúnra rẹ̀ buwọ́lù ní gómìnà Ayédatiwa kò tí ì ṣohun tó burú jù lórí bó ṣe yan àwọn ìgbìmọ̀ afúnṣọ́ fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ 51 tó wà nípìnlẹ̀ Ondo. Àgbà agbẹjọ́rò ọ̀hún ní ìdájọ́ tí onídàájọ́ A.O. Adébùsóyè gbé kalẹ̀ nínú èyí tó ti fagilé ìdásílẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ tuntun náà lógúnjọ́ oṣù kẹfà ọdún 2024 yìí
kò dí gómìnà lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tó mọ̀ pé ó lè mú ìdàgbàsókè bá àwọn aráàlú àti pé ọ̀gá òun lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ṣe ohun tó ṣe. Àjùlọ ní òun rọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láti bọ̀wọ̀ fún òfin kí wọ́n sì kọ́ bí wọ́n ti ń farabalẹ̀ wo ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí nítorí ìjọba ìpínlẹ̀ Ondo ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ náà gẹ́gẹ́ bó ṣe wí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.